èrò rẹpẹtẹ tó jáde sí Arẹ́gbẹ́ṣọlá lọ́sùn ló kó jìnnìjìnnì bá Adeleke. Fásùrè ló sọ bẹ́ẹ̀. Akọ̀wé ìròyìn fún ọ̀gbẹ́ni Rauf Arẹ́gbẹ́ṣọlá tó jẹ́ akọ̀wé àpapọ̀ ẹgbẹ́ African Democratic Congress lórílẹ̀‐èdè yìí, Ṣọlá Fásùrè, ti sọ pé ẹgbẹ́ òṣèlú PDP tó ti di aró mọ́ gómìnà Adémọ́lá Adeleke lórí ló fà á tó fi ń sá kíjokíjo káàkiri báyìí. Nígbà tó ń sọ̀rọ̀ níléeṣẹ́ rédíò kan láìpẹ́ yìí ló sọ pé bí àwọn aráàlú ṣe tẹ́wọ́ gba ẹgbẹ́ tuntun tí Arẹ́gbẹ́ṣọlá wà ló fa onírúurú ìwà tíjọba Adeleke ń hù báyìí. Ó ní kò síbì kankan tí Arẹ́gbẹ́ṣọlá ti sọ̀rọ̀ nípa gómìnà Adeleke tàbí ìṣèjọba rẹ̀. Gbogbo ọ̀rọ̀ tó sọ nílùú Òṣogbo láìpẹ́ yìí dá lórí bí nǹkan ṣe rí lórílẹ̀‐èdè yìí lápapọ̀. Fásùrè sọ síwájú pé ohun tó kó jìnnìjìnnì bá Adeleke àtàwọn tó yí ká kò ṣẹ̀yìn alagbalúgbú èrò tó jáde sí gómìnà ìjẹta ọ̀hún lọ́jọ́ Sunday tó dé ìpínlẹ̀ Ọ̀ṣun. Ó ní wọ́n rí i pé àwọn èèyàn ẹsẹ̀ kùkú làwọn èrò rẹpẹtẹ ọ̀hún, wọ́n sì mọ̀ pé ilẹ̀ ti mọ́ bá ìṣèjọba ẹgbẹ́ PDP lọ́sùn. Ìdí nìyẹn tí wọ́n fi ń hùwà lódìlódì báyìí. Ọkùnrin yìí fìdí rẹ̀ múlẹ̀ pé ogunlọ́gọ̀ àwọn ọmọlẹ́yìn Arẹ́gbẹ́ṣọlá tí ẹgbẹ́ APC lé kúrò nínú ẹgbẹ́ ṣáájú ìdìbò gómìnà ọdún 2022 wà lára nǹkan tó fún Adeleke láǹfààní láti jáwé olúborí nígbà náà. Ó ní ó yẹ kí Adeleke ti mọ̀ báyìí pé wọn kò fẹ́ nínú ẹgbẹ́ APC, tó bá sì darapọ̀ mọ́ wọn lágídí ewu ńlá ni. Nítorí náà ṣe ni kó jókòó díje nínú ẹgbẹ́ PDP tó bá dára rẹ̀ lójú. Fásùrè wá fi dá àwọn aráàlú lójú pé ẹgbẹ́ ADC yóò gbé olùdíje fúnpò gómìnà kalẹ̀ lọ́sùn, bẹ́ẹ̀ ni wọn yóò sì jáwé olúborí.